Morning, my people. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, today the Kabiyesi said he is going to Abuja to seal as Miss Queen Naomi, so that they can make conclusion and see what the problem is, so that they can solve it together. So ẹ̀yin aráalé, Kábíyèsí wa ń lọ sí Abuja o, wọ́n fẹ́ lọ rí Queen Naomi o láti yanjú gbogbo awuyewuye èyí tí ó ń jà rànràn nílẹ̀ yìí. If today is your first time on my channel, can you please go straight to that notification bell and press it, so that whenever I post any gist you can get it. And this is your girl Mashallah Gist TV, and I'm greeting you as the time where you are. Please, my people, make sure you press that notification bell. You know, if you press it, whenever I post a gist, you can get it. I am Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English. God Almighty will bless you all. Please make sure you subscribe to my channel, like and share. Ọjọ́ ẹni a máa sọ̀rọ̀ nípa bí Kábíyèsí ṣe ń lọ sí Abuja, ìgbà tí wọ́n pe Queen Naomi pé kán jẹ́ káwọn pàdé l'Abuja. Queen Naomi accept invitation wọn ní okay. So ṣe rí pé nǹkan tó dáa ni, tó bá yẹ pé wọ́n láwọn ò wá nísìn àmọ́ pé another ọ̀rọ̀ nìyẹn, ṣùgbọ́n nígbà tán ti agree pé okay, nǹkan tó dáa ni o. Ọlọ́run Elédùmarè á jẹ́ kọ́rọ̀ náà yanjú o, ní agbára Ọlọ́run. Kò ní sí wàhálà, kò ní séwu. Kábíyèsí sọ wípé àwọn fẹ́ kí Queen Naomi kán dàgbà sí nínú òye, wípé kí wọ́n máa ṣe bí ìgbà táwọn fẹ́ wọn ní age of 25, wípé kí wọ́n máa ṣe bí ẹni tó ti dàgbà, ẹni tó ti ní experience nínú marriage. Wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ní lunch book, wípé kì í ṣe nǹkan tó jẹ́ pé àwọn intentionally fẹ́ hurt Queen Naomi. Lóòótọ́ Kábíyèsí jáde, wọ́n bẹ̀rẹ̀ sí praise gbogbo àwọn olórí yìí, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé tí èèyàn burúkú bá wà níbì kan, tẹ́yìn àtèèyàn rere bá wà pọ̀, wọn ò ní báyìí jẹ́. And Kábíyèsí ni wọn ò lè máa sọ ọ̀rọ̀ burúkú nípa ìyàwó wọn níta. Ẹ jẹ́ ká rò yẹn báyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ni Kábíyèsí gbogbo Kábíyèsí, kings of all kings. So wọ́n ní láti mọ bí wọ́n ṣe máa sọ̀rọ̀ níta. So nǹkan tí Kábíyèsí sọ fún wọn nìyẹn, pé ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan táwọn sọ ó hurt wọn, kán má bínú, kán forí jì àwọn. And he said, do you know you are the love of my life? Do you know you are my soulmate? That Kábíyèsí ní soulmate àwọn ní Queen Naomi o. Nobody can replace your love in my heart. Wọ́n ní kò sí ẹni tó lè yí ìfẹ́ Queen Naomi padà ní ọkàn àwọn. You are what I always want to be. I love to be with you. I want to hold you. Kábíyèsí ló ń sọ gbogbo èyí o. So Kábíyèsí love Queen Naomi. Wọ́n love Queen Naomi seriously. Queen Naomi náà dẹ̀ love Kábíyèsí. Queen Naomi love Kábíyèsí o. So ẹ̀yin aráalé, Kábíyèsí ní àtìgbà táwọn ti fẹ́ Queen Naomi, àwọn ò ní ìdààmú rí, àwọn ò rí wàhálà rí, wípé ìdùnnú làwọn máa ń rí. Wípé Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ní ìbẹ̀rù Ọlọ́run. Wọ́n ní Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ń bẹ̀rù fún àwọn ọkọ, ó bẹ̀rù fún àwọn ẹbí ọkọ. Wọn ò tẹ ojú àwọn ẹbí ọkọ mọ́lẹ̀ rí. Gbogbo àwọn ẹ̀gbọ́n Kábíyèsí tó bá wá sáàfin, Queen Naomi máa tọ́jú wọn, wá ṣe dáadáa sí wọn. Kábíyèsí ní àwọn ò lè fi Queen Naomi ṣeré. Wípé kò sí ẹni tó lè dí o tí Queen Naomi bá lọ, kò sẹ́ni tó lè dí o yẹn. Ṣé ẹ mọ̀ pé mo ṣe fídíò kan tí Kábíyèsí sọ wípé tí Queen Naomi bá lọ, àwọn ò ní fẹ́yàwó kankan mọ́. Wípé àwọn máa divorce gbogbo àwọn olórí, àwọn dẹ̀ máa di ọba tí ò láya. Àwọn náà sọ bẹ́ẹ̀ nínú previous video tí mo ṣe. Then àwọn bàbá Kábíyèsí àtàwọn elder of the palace wọ́n ti gbé ìgbésẹ̀
láti lọ bẹ Queen Naomi náà. Ṣé ẹ mọ̀ wọ́n ní Queen Naomi bínú nǹkan kan bọ̀ wọ́n gbégbèsè láti lọ bẹ Queen Naomi. Bàbá Kábíyèsí náà dẹ̀ ti dìde láti bá Queen Naomi sọ̀rọ̀ yìí pé kán jọ̀ọ́ kán fi ọwọ́ wọ́nú nítorí Tadé ní ká wò. Ní gbogbo ìgbà náà Tadé ní ká máa wò nítorí pé ọmọ tó gbé òkìkí wá láti ọ̀run ni. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ náà bó ṣe lọ ní o. Ṣùgbọ́n àárọ̀ yìí mo máa gbàdúrà fún yín nítorí pé èní jẹ́ ọjọ́ Monday ní oṣù May. So ẹ̀yin ènìyàn mi tẹ́ wà lé màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ń wọ́ ọmọ. Ẹ̀yin tẹ́ ń wọ́ ọmọ Ọlọ́run á bá mi pèsè ọmọ alálùbáríkà fún yín o. Ní agbára Ọlọ́run ọmọ tó máa fi yín lọ́kàn balẹ̀ lọ́lọ́run á pèsè fún yín o. Ọmọ tí ò ní gbẹ̀mí yín tí ò ní gbomijé lójú yín lọ́lọ́run á pèsè fún yín. Ọkùnrin obìnrin ìbejì ìbẹ́ta ìbẹ̀rin bẹ́ẹ̀ ṣe máa bí wọn nìyẹn. Ẹ̀yin tẹ́ bá ti ń wọ́ ọmọ ẹ máa wá sórí show mi o so that tí má ti gbàdúrà báyìí tẹ́ bá ti ní àmì ẹ máa bímọ ni. Ṣé wàá rẹ̀yìn tẹ̀ ń wáṣẹ́ lénìí ọjọ́ Monday ní agbára Ọlọ́run iṣẹ́ alálùbáríkà lọ́lọ́run máa bá mi fún yín. Iṣẹ́ tó yẹ pé ó máa fi yín lọ́kàn balẹ̀ tó máa jẹ́ kẹ́ ra mọ́tò tó máa jẹ́ kẹ́ máa kọ́lé Ọlọ́run máa bá mi fún yín o. Ẹ̀yin tẹ́ ń wá visa tẹ́ fẹ́ lọ sí Canada, London, UK, anywhere in the world Ọlọ́run á bá mi pèsè visa fún yín. Ọjọ́ tẹ́ bá máa lọ fún interview báyìí wọn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ yín. Ẹ̀yin ẹ ṣàmì ẹ máa padà wọ ẹ máa ní mashallah you are right. Torí Ọlọ́run tí mò ń sìn kì í ṣe Ọlọ́run òkú Ọlọ́run alààyè ni. Ẹ wò ó wọn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ yín wọ́n máa fún yín ní visa ní straight ní àṣẹ Ọlọ́run. Then mo wá gbàdúrà fún Kábíyèsí á ju yín ṣe o. Ọlọ́run á bá mi dùn yín nínú o. Gbogbo nǹkan tẹ́ ń fẹ́ Ọlọ́run á ṣe fún yín. Pálásì Ilé Ifẹ̀ pálásì yín ní Ilé Ifẹ̀ àtúbà àtúnṣe o. Ẹ máa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín o. Ojú ò ní tì yín o. Àárín ẹ̀yin àti Queen Naomi ò ní dàrú o. Ọ̀rọ̀ yìí máa yanjú o. Ṣùgbọ́n Kábíyèsí ẹ gbé ìgbésẹ̀ Ọlọ́run sọ fún mi pé kẹ́ ẹ gbé ìgbésẹ̀ kíákíá dẹ̀ ní kẹ́ ẹ gbé. Ọ̀rọ̀ náà máa yanjú ṣùgbọ́n ẹ gbé ìgbésẹ̀ right thing to do. Queen Naomi ti sọ nǹkan tó fẹ́ fún yín ẹ ṣe nǹkan tó fẹ́. Queen Naomi my beautiful queen, my spacious queen, the only queen that I know in Nigeria and Ilé Ifẹ̀. Ọlọ́run á jẹ́ kí inú yín dùn. Gbogbo nǹkan tó ń ṣe yín tó jẹ́ pé ó ń bà yín nínú jẹ́ Ọlọ́run á sọ dayọ̀. Gbogbo àwọn ọ̀tá yín Ọlọ́run máa bá mi fi wọ́n pamọ́ ní àṣẹ Ọlọ́run. Àfi tí ó bá sí Ọlọ́run lórí ìtẹ́. Ṣùgbọ́n tí Ọlọ́run bá wà ní orí ìtẹ́ rẹ̀ Ọlọ́run á fi gbogbo àwọn ọ̀tá yín pamọ́. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní àṣẹ Ọlọ́run. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ti subscribe, what are you waiting for? Mashola is telling you what are you waiting for? Go and subscribe to my channel. Subscribe, like, comment, share. Ẹ wo ẹ̀yin tẹ́ lọ mú voice mi tẹ́ lọ fi ń ṣe movie mi, you better stop it. I'm going to call YouTube on you guys and they're going to delete that video. It's my voice, it's not your voice. I don't say you should not share my video, but don't be taking my voice to do another video. It's wrong. It's wrong. I've been saying about 10 of my videos out there and somebody else is there posting it and posting another picture. Ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè yẹn ni. Ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè yẹn? Nǹkan tẹ́ ń ṣe kò bá òfin YouTube mu o. So kẹ́ stop ẹ̀. Ẹ má ṣe mọ́. Everyday ni màá máa sọ. And I have your name. I'm going to read your email address out on my next movie. Mo ti mú èèyàn mẹ́ta tó ń ṣe. Tí ẹ bá fẹ́ share, ẹ share video mi directly. Ẹ má lọ mú video mi kẹ́ mú ohùn mi kẹ́ record ẹ̀. Kẹ́ wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ̀yin lẹ ní. Ṣó ti yé yín? Ẹ má ṣe mọ́. Next video mi, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ṣe, I will call your name out on social media. So you need to stop. So ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti rí video mi tán ṣe bẹ́ẹ̀, ẹ̀yin ẹ test mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tẹ́ bá ẹ ṣáà ti mọ ohùn mi.
tẹ́ bá ti rí fídíò mi tán ṣe bẹ́ẹ̀ ẹ text mi, ẹ text orúkọ ẹni yẹn sí orí fídíò tá a bá ń ṣe. God Almighty will bless you. I love you all. Please share this video, like and subscribe. Thank you.